nǹkan kan ò ní ṣe ayé ọmọ ẹnìkan lọ dá tẹ wá pé tiẹ̀ yín náà lọ dájọ́ lọ́dọ̀ ọkọ yín ẹ lọ dájọ́ lọ́dọ̀ ọkọ yín ọkàn lọ́mọ rẹ ń dààmú rẹ ní tí wọn náà dààmú ọkọ rẹ wọn lọ́mọ rẹ ń dààmú rẹ oní mugbó kò sí ní mugbó ibi wọn náà ń dààmú ọkọ rẹ wọn ní láti sàárè ló ti bẹ̀rẹ̀ lẹ̀ ó sì sùkò jí tí wọn fi sínú nígbà tí wọn náà fọkọ rẹ lọ́kàn balẹ̀ ọmọ ò lè fi ọ́ lọ́kàn balẹ̀. fa arba'atu ashiya'a. ọ̀rọ̀ mi ọ̀pọ̀ ọ̀rọ̀ mi ọ̀pọ̀ ilé àfa wa la wa kùránì àgbà àmà kàfíìnì sí ni àbádìí sí ó dà múra wá sí lọ ń tọ́ yẹ kí ọmọ àlùbáríkà òwú ni gbé ẹ̀dá kan ẹ̀ wá fún mi lọ́wọ́ kájọ tó ga ó yà jọ wá tó àga ní kí n ti débi látàgò mẹ́rin ẹ kàn dá sọ fáàrí bọ̀ mí lọ́rùn ni àmọ́ nǹkan mẹ́rin ní jogún parun. tusa pipo afata. nǹkan mẹ́rin ìní jogún parun fẹ́ dà tọ́ ọba ti lè ní kankan nu mẹ́rẹ̀ẹ̀rin lọ béèrè bí wọ́n ti wọkọ̀ parun. liman kana fi gari kan walabiza. ìkẹ́nu mẹ́rẹ̀ẹ̀rin tọ́ bá ti lè san ọ lásán tọ́ wọnú ara rẹ gbàgbé ẹ̀ kó o lè débi tó ń lọ. liman kana fi gari kan walabiza tawani. àkọ́kọ́ nù tí jogún parun ní kéyìn orojú o lè débi tó ń lọ. àwọn èèyàn mà ti occupy òkè wọ́n mà àyàn mà ti pọ̀ lókè àwọn èèyàn ń rọ̀ díodío ni wọ́n tó wá ń sùn tí ọba ní rí bẹ́ẹ̀ kí ló dé tá a bá zàdúró ti fi ní tààrà túná ọmọ rọ́bì fi ìlàyàlì. lè ajínigbé dọ́ọ̀kà yàrá màá lálẹ́ màá wálé fọwọ́sìkìní ilá tanzili ilmi wà bá lìgìní ilá kìsàtàrú mọ̀lẹ́ ẹ̀zá zọ́mọ̀tánà mọ̀lẹ́ ilá yagusulè bàhárà máa ń tọ́lá bá lálẹ́. mo fẹ́ dàbí ọmọ àlùbáríkà ó mú mọ̀tínà àti mílíkì o sì lọ fẹ́ dàbí ọmọ àlùbáríkà ọwọ́ dámílíkì mọ́mọ́ àti ọ̀nà wọn ni a máa jẹ́yìn oṣù ó mú sẹ̀pẹ́ náìtì ó mú síprọ̀ ó sì súnú lé òjò sì rọ̀ ó sì mọ̀. tarumul izza summa tanamul ila. ó súnú lé wọ́n sì fi ń fún ọ lóúnjẹ lójú oorun ó sì jẹ́ ó tó mú gìtá yín wáyé ó tó fi stainless cup wá. yagusul bahra man talaba lalali. ẹ jọ gbogbo ẹ̀yin àfa ẹ jí ẹ má sùn jọ jí bí baba Jánẹ́sì bá sùn ní orí project wọn wà dísìn o yóò ní lọ́rí oṣù mẹ́nìkan Jánẹ́sì irú wọn gan ni ẹ máa wá kí àwọn lecturer ẹni ọ̀gá wọn máa wá kí tí wọ́n ìnájú wọ́n fi nájú tààrà. tarumul izza thumma tanamul layla yagusul bahra man talaba lalali. ẹ wo ẹ lọ padà lóko wèrè ẹ jọ oko wèrè lóògùn oògùn òsìdẹ́ǹsẹ̀ kí oògùn òsìdẹ́ǹsẹ̀ ebi lóògùn làwọn ti wá ó sóògùn tó wá ní àṣírí tí alẹ́ ní ẹ̀ láti rí oògùn mọ́tòdọ̀ wa ti fẹ̀gbẹ́ lélẹ̀ lọ́sọ̀ adẹ́rù yín tí ọba sí yàn kí lápá wa dé dìde wù àti ní pé tí ń bẹ lọ wá ń tò gbé ẹ̀yin sì ní ẹni sí rúmọ̀tò bẹ́ẹ̀ bá mọ èmi tí mo dúró ògùn tó ga jù agboolé bàbá mi lọ́wọ́ tí ó máa mí kódà bá tó lóko ògùn tó bá dé stage gẹ́gẹ́ ni wọ́n máa ṣe ògùn bí ìgbà transformer fẹ́ já ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ẹ̀ lè sáré ti máa ní ìsìn kó gbọ́ràn ó ti lọ líìfù ó ti bá tiẹ̀ lọ. bikadiri likadi tukita sabuli maali wa man tolabali ula sayira alayali. ìtì ń bẹ́ńlẹ̀ yóò sùn mọ́ tó o bá tiẹ̀ lè ṣe mí ìkúmọ̀jọ wọn gbà tọwọ́ rẹ̀ tọ́ra àwọn tó fẹ́ gbà wọ́n kúnlẹ̀ mọ́dàdì tó gbé lọ àwọn tó fẹ́ gbà kúnlẹ̀
ọmọ Alubarika ṣé bó ti wá rí ní ìsìn lọ́wọ́ àríkọ́ bá kun àtọ́lọ́nu ilé yóò wá gbẹ́dá lọ bọ́lọ̀ ni àbí òwe láwà ní lọ́wọ́ wájú Ọlọ́run ẹ jọ abẹ́yìn ni lórí tó fi dá náà ní ká máa ríra wa ká máa rẹ́rìn ọ̀pọ̀lọpọ̀ àwọn afá àti dọ̀lẹ́ kí ló àfá wádé bí ìyàwó kí ló wádé bẹ́ẹ̀ ohun tó ń ta spọ́tì bẹ́ẹ̀ ẹlòmí ò lè yá àyàn fóònù ẹ lò tí bẹ́ẹ̀nù rẹ̀ ọ̀dà kò sì sí tọ́fà àwa kéékèèké àfáì náà ni ẹ jọ ẹ lọ kún mi àkànjú má kànjú má téèyàn bá kánjú gba kọ́kọ́rọ́ lálẹ́ kò bànújẹ́ ní òbí sí ẹ pè á wà lù lọrin bí a wá sọ̀rọ̀ fún ẹni. bìkọ́dìrì lè ká dìyàn tó kíta sábò lè máa àlì. má ṣe ń tọ́jọ́jọ́ orí rẹ lọ tọ́ ọ bá ṣe ń tọ́jọ́jọ́ orí rẹ lọ ọ̀yà tí wọ́n yà rí nù ràn yín ti jẹ́ wèrè. lórí tó ń wọ́jà ọ̀là òjò kí ló dé ọwọ́ àti ní útúbà kan tó ọmọ kànú kó sí tó fẹ́ tètè kú ni sọ́là làlìkì yá mà ni ìyá rẹ̀ kú o tó gómi ìwẹ̀ òkú lẹ̀ ẹjọ́ sèkú o sì lọ gbé orí rẹ̀ lóhùn kí ló ń dààmú ṣe bọ́ pa àwọn ọmọ lóòkú ni màá ra màálù kan fún ẹ̀bùn mi yá yín ó ṣe ní bádàlì fún olè mọ̀ báyé rẹ̀ tètè fẹ́ bàjẹ́. وما رام الأولى سائر الليالي آيات الشباب تواني ẹ jẹ́ akànjúmọ́ ẹ jẹ́ ká rojúmọ́ wọn òròjú ni òjò lè parí iṣẹ́ wọ́n fún ọ ní 21 days bí o fi ṣiṣẹ́ àmọ́ kọ́ ọmọ sùn mọ́bìn ó sì ti 19 days ọlára rẹ̀ ọgbà mọ́ ọwọ́ parí kọ́ńdọ̀mù mẹ́fà onímọ̀ kanra mọ́ ni ó lè débi ọ̀n lọ bá ọ̀nà ó lọ fẹ́ gbà débẹ̀. وما رام الأولى سائر الليالي. gbogbo ẹni tó bá fẹ́ galáyé kò ní sùn lóru o ọmọ Alubarika ọ̀sàdé dédé bí ó dé yìí o wọn a máa rà á lẹ̀ fẹ́ lómi tí ò ní rí lò àìmọye yẹn tí ẹ rà á lẹ̀ fàbí bàbá gbọdọ̀ kù wọ́n máa ń parọ́ àìmọye yẹn tí ẹ rà á lẹ̀ fún tí ò rí lò nígbà tó ní òní nígbà tí wọ́n fọ́ ń sànà òní magnet kí ni ọ̀ràn kí ló fẹ́ ràn. tàwọn ní. bàbá ní ọkàn máa ó ní ọjọ́ má rojú má ọlọ́dọ̀ bàbá gbọdọ̀ fún wọn kó tí àfọ̀n wọn ní lọ sí photocopy ẹ̀ kí n ṣàlàyé ẹ̀ tó ti pọ̀ ju ilé wọn adéwájú wọn bẹ̀rẹ̀ sí rẹ́rìn wọn ní kí ló dé ẹ̀ ń ṣiṣẹ́ mi ní ṣé ń tẹ́yìn ń lò rè ẹ fẹ́ di pajápajá ọ̀hún mi lè mọ̀ ni inú kí pajápajá ó mú ọ lẹ́sẹ̀ àti kó débi ọpọlọ rẹ̀ ìwúlọ́ ọmọ bí pajápajá báyìí lè débi ọpọlọ rẹ̀ ọ máa họ orí rìn ni wọn á gbé fún mi ní sọ̀bùnù kí n lọ wẹ̀ wájú báńkì lásán lẹ́rí tí yóò ṣe wá sí mọ́mú tí mọ́mọ́ ṣe sìnà mọ́ àwọn ọdẹ ní ẹgbàá lẹ́nu rẹ̀ nígbà tí ń wọ ìwájú báńkì làwọn tó tọ́ sílẹ̀ ṣe ẹ̀yìn ní àfà ẹ̀jẹ̀ akanilẹ̀ láti òní lọ ẹ má ṣe wá sí mọ́mú tí mọ́mọ́ ṣe sìnà mọ́ o oríṣẹ́ ìtàwọ̀ ọlọ́dẹ ni ẹ ti wá sí òfò ẹ ti ṣòfò lónìí lójú ó gbogbo ládùúgbò. tàwa ní. ẹ jọ ẹ má jẹ àròjú mọ́ òròjú ò lè jèrè gbogbo ẹ̀yin obìnrin náà lẹ rojú iṣẹ́ táwọn ẹni tàná ṣe ẹ̀ lè ṣe owó àbáyà lẹ̀ ń wá ẹlòmíì ti fẹ́ lu ọkọ rẹ̀ pa nítorí owó àbáyà àwẹ̀ mélòó lọ gbà tó fẹ́ lu àbáyà 150 àwẹ̀ mélòó lọ gbà tó fẹ́ lu àbáyà 150 torí àbáyà kan oṣù lọ́kọ mẹ́rin. tàwa ní. èèyàn náà ni ó múra sí ọmọ ṣe ó ní wọ́n ń ṣerú ẹ̀ òpònú ayírádà ezekúṣẹ. ẹ jọ ẹ̀bẹ̀ lábẹ́ ẹ má jẹ́ àròjú ẹ má jẹ́ àròjú ẹ máa ń tójú tùràrí rí kó oorun rẹ̀ tó jáde ni ẹni tí ó gòkè yóò rè bọ́ gbogbo àwọn tí wọn jókòó táwọn ń fún lóko lónìí ṣé wọn dààmú rí ni bàbá má dìbò ẹbẹ yìí lẹ jókòó yìí òjò ti ń pakun yín bọ ọjọ́ ti pẹ́
ṣé bó ti bẹ̀rẹ̀ ní ṣé bẹ́ẹ̀ bí wọ́n ṣe bí náà lẹ́ bára yín báyìí lẹ́ bára yín má dìbò bẹ́yìn lẹ́ sọ̀rọ̀ yín ló kọ́ má dìbò ẹ ṣiṣẹ́ má dìbò ni ẹ ṣiṣẹ́ má dìbò lẹ́bi gbó kọ́ má dìbò ọ̀ wá ṣiṣẹ́ ọlọ́fẹ́ gbó kọ́ ó lè ládírẹ́sì báwọn. wọ́n zolí mi èèyàn. ẹlẹ́ẹ̀kejì nínú tíìmù yẹn parun azulmu. ọmọ àlùbáríkà àwọn tó bí yàn ṣàbùsí lọ́rọ̀ yín fi rí báyìí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàbùsí ọmọ yín ò lè yanjú tó bá escape ọmọ rẹ ò lè escape. asolimu wọ́n zolí mi. gbogbo etí ń ṣe wùrùwùrù lọrin náà ní ṣe àbòsí níbẹ̀ lábẹ́ àbòsí ni kò sẹ́ni ẹ̀ka tó ga tó kọjá ká sọ̀rọ̀ fún gbé ìbá tí sàlùjẹ̀nu tó lè bù á jẹ gbé ìbá tí sàlùjẹ̀nu olójú kan kí láàmà bẹ̀rù àti sọ̀rọ̀ fún ọ sí bàbá lè confront àti ṣe voice note. wọ́n zolí mi. èèyàn lè jókòó méjì bá kú ó lè já sòrò kò kó tún já sòrò yàgò ìkẹlẹ ọkọ múnú méjèèjì bàbá jánẹsì pípa ọba kákárí ọ bí ọba jẹ àárí ọ àṣìṣe voice note ránṣẹ́ sí ọ máa bá yí ọ̀tá gbọ́ ọ̀tá sí fóònù rẹ. wọ́n zolí mi. àbòsí ọ̀dà ẹja lọ kóńdé àbòsí ọkàn ló ń gbà wẹ̀ ní ọ̀fàbòsí lẹ̀ ẹwà bòsí ètí lọ lọ́dọ̀ àwọn olóṣèlú nísìn ọgbẹ̀wà lọ́dọ̀ sáálì òun tó ń sọ̀rọ̀ rẹ̀ láì dá ọgbà rẹ̀ sí òun tó ń sọ̀rọ̀ àmọ́nèjì ẹ̀ ní tó tún wá mọ́nèjì ẹ̀wà àti ráìsì náà ni. èyí tó sì jó lórí àbòsí yẹn jù ọ̀dọ̀ àwọn afá lọ́wọ́ àti lábòsí lọ́dún kúrò ọlọ́run ní àtètè kéwú tó bá yẹ pé nìsín la fẹ́ lọ lé kéwú ni àti kéwú yín lẹ̀ fún mi a fi kéwú yín lẹ̀ fún mi kí ló mú ọ̀jọ̀ gbẹ́gẹ́ tó fi ní alhamdulillahi alladhi ja'alani muslima alladhi ja'alani arabani li islama qabla muslima law kuntu arifa li muslima qabla li islama ma kuntu muslima. ó ní nítorí àbòsí ọ̀dọ̀ àwọn afá àti pọ̀jọ́ àná la máa sọ̀rọ̀ èèyàn méjì wọ́n lọ́ọ́ máa lọ wájú wọ́n lọ́ọ́ máa lu ẹ̀yìn ẹ̀ jáwọ́ ń bẹ̀ tẹ́ ẹ bá fẹ́ lẹ́yìn àwọn àtàná ṣàbòsí lọ́rọ̀ wọn fi rí báyìí azulmu min asbabil afat àbòsí ṣíṣe ọ̀wọ́ àánú tí máa kó parun báyìí. ẹ wọ́n máa Alubarika ọ̀ṣàbòsí ó bóòdù jáde tàbí ayé ibi tí mo wà rè ọ̀dọ̀ sáálì mo wà ọ̀làtàn bàbá bá afáàdé rẹ̀ wọ́n lábúrẹ́rà náà sí bẹ́ẹ̀ mo ló ti ṣe sọ bá búrẹ́rà láyé ni àbọ̀jẹ́ bí àbúrò dáadé ẹ̀. wọ́n zolí mi. àbòsí gbogbo ẹ̀yin ọ̀dọ́ wẹ̀yìn ṣàbá àbẹ̀ má ṣàbòsí mọ́. àwọn àfa àmọ́ ṣàdúrà fúnra wa lójú ara wa àmọ́ ṣépè fúnra wa lẹ́yìn. ọlọ́run jẹ́ ọ̀dà fún ọlọ́mọdé wálé mi ìwú ni ọ̀wà múnú méjèèjì. ilẹ̀ lẹ́ẹ̀kẹta. súnmọ́ gàtìrọ́ṣà táwọn kàlá. súnmọ́ gàtìrọ́ṣà táwọn àtàkàbùrù. ẹja lọ gbé ìgbéraga jùlẹ̀ ìgbéraga ni ọ̀jẹ́ lomi ọ̀lálẹ́ èyí tọ́kàn dùn mọ́ wa nú ni pé bẹ́ẹ̀ sì ìgbéraga sí à ń lọrin kéwulẹ̀ kọ́wọ́ ẹ̀yin kẹ́ ẹ sọ́ àdìsílámù ẹ̀yin kẹ́ ẹ wẹ àwọn bàbá wa sẹ́sìn ẹ jẹ́ wọ́n máa fún ẹ tí wọ́n wá nù táwọn wá nù tó lè dùn máwọn nùnù ògbón táwọn sọ yóò ní ìtumọ̀ sáwọn. wàlílì khálíkì kìbúrọ̀ على كل عالم وما كان ذا كبر من الخالق هالك. ẹ jẹ́ lọ gbégbéraga jùlẹ̀ mímọ́ kọ́ńkéw bọ́bá kọ́ńkéw nígbà tó máa ń fún yẹn lọ́wọ́ pé wọ́n lọ kọ́ńkéw kí ni káwọn ṣe wá dààmú sí kí ni yí bàbá Kàmálì ó ṣe ebi yẹn kan lọ́kọ tí àtò òfin kọ́ tí wọ́n lọ́kọ tí àní. bọ́ọ̀bá kọ́ńkéw tí wọ́n lọ fún lálùbáríkà tí wọ́n lọ di ó yé ìbá ọgbọ́n nǹkan tí ọmọ ó ṣe fi fún ẹ pé mi mọ kọ́ nǹkan tó ọmọ
èyí máa fi kéwú halẹ̀ èyí fògùn halẹ̀ èyí fìwé halẹ̀ arọ́mọ kí ó tọ́ mọ kí ó jàfa rẹ̀ lọ àrí stúdẹ̀ǹtì tó mọ ìwé jàfa rẹ̀ lọ ju tíjà rẹ̀ lọ ju lẹ́kítọ́rà rẹ̀ lọ. Bàbá wa sẹ́yìn sábà sọ gílóòlù sunu sí nígbà táwọn lé ké wọ́n á sa àwọn kẹjọ náà àwọn méjì wa wọ́n wá kún ọjọ́ wọn ní sẹ́ẹ̀rí àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọpọlọ wọn jiná tí n bá kọ tí àtàwọn ni wọ́n mọ̀ yẹ̀ wò ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹni tó fẹ́ gúnlẹ̀ ayọ̀ tí n bá kọ tíra tán àwọn ni wọ́n mọ̀ yẹ̀ wò gbogbo yòówù tọ́lọ́ ń bá fún ọjọ́ wálẹ̀ pẹ̀lú ẹ̀ kó lè bá a bá ọ kalẹ̀ wálẹ̀ tó o bá ti lè wálẹ̀ kò lè kalẹ̀ bọ́lá kalẹ̀ tọ́jú ọlá ọwọ́ rẹ̀ ní bọ́ọ̀ bá tọ́jú rẹ̀ wọ́n gbà lọ ẹ̀. kí la ní lọ tó lè mọ jọ lójú kí ni bẹ́ẹ̀ lọ́rẹ́ tó lè mọ jọ lójú ntó lè dọ̀la kí wọ́n béèrè ẹ̀ lọ́dọ̀ rẹ̀ kí wọ́n má rí mọ́. wàlílẹ̀ kọ́ líkìkì búrọ̀ alákòlẹ̀ alẹ́mẹ́ ọ̀ wà máa ń ká nẹ́dà kíbúrí mìíràn lẹ́kọ̀ líkìhálíkọ́. ìtì ń bá ń bẹ lọ́wọ́ rẹ̀ mọ́jà yọ ọmọ pé ń bẹ ń bẹ tọ́ ọ bá ti lè fi hàn ayé wọ́n rẹ́dì láti gbà lọ́wọ́ rẹ̀ tí ó sì sí kẹ̀kẹ́ tí ó ṣẹlẹ̀ àwọn kan ń bẹnu ayé wọn ò mú bẹ́rù wá wọn ò mú pẹ́ńsù wá wọn ò mú tẹ́ḿpò wá ṣùgbọ́n wọ́n mú un tí wọ́n lè fi nu kádàrá rẹ̀ nù wá wọ́n mú rẹ́sà lọ tí wọ́n bá rí pé pẹ́ńsù lọ́lọ́run fi kọ́ wọn ó yí rẹ́sẹ̀ wọ́n sì mú típẹ́ẹ̀sì lọ tí wọ́n bá rí pé tẹ́ḿpò àbí bẹ́rù lọ́lọ́run fi kọ́ wọn ó típẹ́ẹ̀sì ẹ̀ tá a bá déwájú ọlọ́run níbi ẹ̀ léèrè o wọ́n ti ṣèyún gbénu ẹ má di ẹrù tí ìṣètò ọlọ́run lórí o ẹ̀yìn ọlọ́run ọ̀dà ńgbà bá dọ̀rùn sẹ́yìn ọlọ́run máa wá yanjú ńgbà tí yàfa làbíbù lẹ́nìkan báyàwó òun sùn ọlọ́run yẹn yanjú eléyìn sẹ́yìn ọlọ́run ọ̀rọ̀ pé wọ́n apá kádàrá rẹ̀ lẹ́ni lọ́lọ́run wà máa yanjú bí ìbá ṣe pẹ́ bẹ̀ pọ̀ kókó wọn dà pé ń tọ̀hún. bàbá jánẹ́sì ní dákun mọ́dà jókòrú ọ̀dọ̀ olùsìwọ́ náà tó ń ṣe bẹ́ẹ̀ ọmọ dá o. kàdásínà. bàbá ti yọ̀ǹda ojú wa náà lẹ tì ọlọ́run ó jẹ́ ẹ̀pẹ́ fún wa ọlọ́run ó jẹ́ alẹ́ sẹ̀sán. kàdásínà. ẹlẹ́ẹ̀kẹrin nínú tí kó parun bá yẹn ní sìnà. kó o sì ṣe sìnà débi kó o tún gba okùn ní wáàsí o ṣe sìnà o kọ̀ rẹ́ tún gorí stage. o ṣe sìnà débi pé wọ́n sì ń fọ́ láwọ́ọ̀dù lóòtẹ́ẹ̀lì. wàláhì. wọ́n ní wọ́n patronize wa. wàláhì la. wọ́n patronize wa best customer of the year. àfà. èmi ọba yẹn tú lọrin. kàzázìnà. sìnà ṣíṣe ìjẹyàn lẹ́yìn yìí máa kó parun báyàn. ọ̀wá ń sọ̀rọ̀ kọ́rọ̀ lẹ́nu. bẹ́ẹ̀ tí wo mi ọkùnrin ni mí wọ́n ní ó ní tí n bá wà lórí òbí 6 hours ìní dìde olórí ibú dédé àsìkò tí bàálù ó fi gbéra lẹ́kọ̀ọ́ tí ó fi dé Káàbà ni wọ́n fi wọ́n lọ wọ́n tọ̀ wá lóò tí wà sọ́là ní wákàtí 6 o ò lè wà sọ́là mọ́ láyé rẹ tó fi kú. kàzázìnà. o ti wá mú ọkọ gbogbo kínní tín gbogbo ẹni ń bẹ lórí rẹ ọ̀dájẹ́ kó mọ̀mọ́ ọmọ jápátá ọmọ stóònù gbogbo ẹ lọ́mọ. dàbí àwọn ìyá wa náà ni gbogbo ọkọ kírímù ni ẹ mọ̀ wọn ọmọ iná àti iná tó o fi bímọ tán ọmọ jẹ́nẹ́bà wẹ̀ tó o fi bí gbogbo ọmọ inú rẹ tán a woman at 50 ti tún ṣe TikTok àjọkẹ́ ti tún ṣe TikTok tẹ̀rípáyé lẹ́yìn ti ta lẹ́yìn ọmọ 6 tó wá ń ṣe TikTok tá ló ń pè. kàzázìnà. tá ló ń gbẹ̀rì níwájú rẹ̀ níwọ̀ ọkọ̀ tó ti pa dìó náà o tó ti hàn dìó náà lè mọ̀ ọkọ̀ 3 ló ti sopó wọn o tó wá ń ṣe TikTok opó ta ló tún bẹ́ẹ̀ ṣe tó tó ń di ẹlòmíì ni. kàzázìnà fàtẹ̀níbù àṣtàkì ìlì tọ̀ọ̀dà. ìlà ń sọ fọ́pọ̀lọpọ̀ èèyàn àfi ń jálàbí ẹ má nu àwọn obìnrin ká lí mọ́
òbí ti bímọ mẹ́rin kó tó mọ̀ pélé rẹ̀ ló ń wà. àfa mú fún àtọ́rọ̀ yìí wọn wà látijọ́ yìí ẹ̀yin lẹ́sẹ̀ súná àwọn ọmọ tí mò ń bí ẹ̀ sì òkú kò ní dáa fún yín. ọlọ́run o mọ̀sẹ̀lẹ̀ ìlàsẹ̀ máa o. àmín. má jẹ́ wọn obìnrin tí ọ̀dà ròyìn wá o. àmín.